dìsájò ìwọ̀n bá dìsájò ìwọ̀n bá dìsájò ìwọ̀n bá dìsájò pítí ajá ẹ lóje ìwọ̀n bá dìsájò. ìwọ̀n bá dìsájò ìwọ̀n bá dìsájò ọba dèrò ìkẹ́ àpínkẹ́ ìwọ̀n bá dìsájò. tójúbọlẹ̀ àpèkẹ́ mo tún ti gbáròyé mi gbòdì ọmọọba tí fẹnu kọrin àpèkẹ́ ògbó ọmọọba lùràwọ̀. àpèkẹ́ ń bọ̀ lọ́dà lónìí ọmọ adéọlá. àpèkẹ́ ògbódìlé bàbá mi. Abọ́lájọ́ ọmọ àmúsàn ti sọdún. Ẹni pírẹ́sídẹ̀ǹtì gbogbo Tampa pátápátá. Kárí gbogbo Nàìjíríà. Àpèkẹ́ ògbó tó fi dókè òkun. Àwọn wọn ń sọdún lónìí bá bọ̀ lọ́dún. Ọkọ̀ Adérónkẹ́ àpínkẹ́kù ọdún. Bàbá Bọ́lájí Junior ṣẹ̀ṣà ọmọdún ọdún ayọ̀ lọ́ọ́ máa ṣe. Bàbá jẹ́ ní Bọ́láńlé kò ní rẹ̀ ọ́ àgàrẹ̀ Elédùmarè ọba ọ̀yà ọ̀tá oníyàwó kú. Bàmí Àdìsá ikú onífilé rẹ̀ ṣòde. Bàbá láti àrùn nífilé rẹ̀ ṣọ̀dẹ̀dẹ̀. Gbangba ta onígbà olójú. Onídẹ̀tẹ̀ kú mọ́rọ́jọ́ ọ̀la lójú rẹ̀ ọ̀yà ọ̀tá oníyàwó kú. Ọmọ òní kú mọ́ ẹ lójú. Ayò ní kú mọ́ ẹ lórí. Ìwọ náà ní bọ́sọ̀nù lọ́dọ̀ wọn gbà rẹ sínú iye ọlọ́run oníjọba aráyé nu. Àṣeṣàmọ́dún ọdún ayọ̀ láti ìjọ máa ṣe. ìwọ̀n bá dìsájò ìwọ̀n bá dìsájò ọba dèrò ìkẹ́ àpínkẹ́ ìwọ̀n bá dìsájò. Bọ́lájí àmúsàn kàbálà títí sọdún lónìí ọkọ̀ Adérónkẹ́. Ọkọ̀ Adérónkẹ́ àpínkẹ́ onírìhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ. Àdìsá ọkọ̀ àpínkẹ́ jẹ wọ́n rélé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Gbọ̀ngàn Olúfi Arógódìjà ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. Àdìsá ọmọ ẹyẹ mú mi sásá lóje lé. Sòkúdó lóje ọmọ arọ́tíwẹ̀ bí òjò. Ẹ̀là tó lóje wọ́n sì mọ kí bàbá rẹ̀. Ẹ̀yìn kan ti pọ́n ní òjé lé. Àdìsá eléyìí tẹ́nìkan bọ́dọ̀ kọ́. Ta ni ọ̀kẹ́yìn náà bọ̀? Èjà lùmí ní ọ̀kẹ́yìn náà wálé. Ọmọ ojúkun yóò tán kọkùn sẹ́yìn. Pété ajá Àdìsá mọ̀mọ́lé àwọn bàbá rẹ̀ látọ́lójé nìyẹn máa gbọ́ tí kalẹ̀ máṣọ́ òwẹ̀. Àdìsá bí bàbá yín bá láṣọ àárín lógúnlógún. Kéétì táṣọ àmúpẹ̀kun nílé bàbá tó bí yín lọ́mọ. Bàbá yan ọba aláṣọ òfì lọ́gbọ̀n. Ọkọ̀ Adérónkẹ́ àpínkẹ́ kò tí ì táṣọ àmúpẹ̀kun nílé bàbá tó bí yín lọ́mọ. Àdìsá kí ni wá láṣọ àmúpẹ̀kun? Èèbá wọn ajá láṣọ àmúpẹ̀kun nílé bàbá tó bí ọlọ́mọ. Ni wọ́n fi pè yín lọ́mọ àpàjá fún wọn láwọ̀jọ òpó títí tó lòdì nìyẹn máa rọ́tíwẹ̀ bí òjò. Òjé wọn kì í jẹ̀gà ọ̀làmẹsẹ̀ wọn kì í jó rófónlé bàbá yín. Ẹ sábà mọ́rọ̀ rẹ̀ bọ̀ lọ́nà oko lámẹsẹ̀ là òjé nìyẹn ọmọ àrídìí ògo fólógo ọmọ àrò ogun yín ogun bára fàgbẹ́. Àdìsá ńlẹ̀ mọ̀mọ́lé àwọn bàbá rẹ̀. Sòkúdó lóje nìyẹn ọmọ àbíbò sòrò. Bàmí Àdìsá bẹ́ẹ̀ ṣe wá ń ṣọdún èyí kẹ́ pẹ́ láyé. Bàmí Bọ́lájí àmúsàn kẹ́ ẹ dára lẹ́wà bí ọ̀sùnsùn. Ọkọ̀ Adérónkẹ́ àpínkẹ́ onírìhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ayé òní kẹ́ ẹ fọ́fọ́ onírógún ẹkún. Bàbá Bọ́lájí Junior dákun máa sàmì àṣẹ. Bàbá Jẹ́nẹ́ẹ̀tì Bọ́láńlé. Àṣẹṣà mọ́dájọ́ péjú ṣe tẹ̀mí ni èmi Àpèkẹ́ Ajóbàtà ń kí yín pẹ́ ní fọdún èyí ṣàṣemọ́. Tàlẹ́ni tó wá rẹ́ mi wá tó ní wá báwọn kan lọ́jọ́ bí òní. Èèbó lólùfẹ́ ẹ̀yìn ni ayé yín. Aya tọmọ àtẹ̀fín lélẹ̀ lọ́dẹ̀ ẹ̀dẹ̀. Adérónkẹ́ àpínkẹ́ lọ́rẹ́ mi wá. Ọ̀lẹ́ ti sọdún èyí. Ọ̀làjọ péjú ṣe tẹ̀mí ni o ti onímọ̀ yín adùn ní ọgẹ́ ẹ̀yìn ọ̀rọ̀. Afẹ́fẹ́fẹ́ bí aláìfẹ́ o. Àjọ̀dún kó dìde máa rè wó. Gbogbo èèyàn tí ń bá ń lọ tẹ́lá òjé o. Èmi lè forin pèdè tó dùn sóòlù òjé o. Àdìsá Kristian ajá ọ̀gá rẹ̀ òde. Ọmọ ẹ̀rà òjé àrọ́ tí wẹ̀
òdòjé